wà. Ó dáa, ẹ jẹ́ kí n fi àkàwé kan fún yín. Ní ayé ìgbà kan, ọ̀gá kan tó jẹ́ bí alákọ̀wé kan, ẹmọ tó fẹ́ rí ẹ̀yìn ọba Aláàfin of Ọ̀yọ́ ìgbà náà tó fẹ́ rí fín. Ṣé ṣe Bode Thomas? Àdà fún yín, èmi ò fẹ́ dárúkọ tẹ́lẹ̀ ni. A lè dárúkọ. Ẹjọ́ dákọ̀. Ẹ wo ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí bàbá sọ. Bàbá kan advice ẹ̀ ní. Tí ò fẹ́ ó yẹ kó dọ̀bálẹ̀ náà kó fìbà forí adé. Kò dára, kò ṣe bẹ́ẹ̀. Torí ìwé tó ti kà. Nítorí bẹ́ẹ̀ ni bàbá ní kó máa gbó. Ó dẹ̀ gbó títí dé ikú. Ṣé bàbá lọ fìwó bánu ni? Rárá, ẹnu lásán ni. Àṣẹ lásán ni, wọ́n kàn sọ̀rọ̀ ni. Orí adé ló sọ̀rọ̀. Kì í ṣe nǹkan tó bá pè ní orí adé ló sọ̀rọ̀, kì í ṣe èèyàn lásán kọ́ ló sọ̀rọ̀.